Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeríṣe dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin obìnrin ìrọ̀lẹ́ ayé, ẹ̀yin láńbébé, ẹ̀yin tí ẹ ò fẹ́ ṣe síbi tẹ́ ẹ ti fẹ́ máa jẹ, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Sórí tó bá fẹ́ lọ fẹ́ àgbàlagbà arúgbó tó dẹ̀ sì kéré tó fẹ́ lọ fẹ́ ẹgbẹ́ bàbá ẹ, èmi ò ní pé kó o má fẹ́ o, torí pé àwọn kan ṣe wọ́n ṣe yè lára rú àwọn tó ṣe ní Bianca Ona, lára wọn ni Madam Mrs. Falashade Okoya. Àmọ́ àwọn yẹn ní nǹkan tí wọ́n mú lọ síbẹ̀, wọ́n ṣe àṣeyẹ, wọ́n dẹ̀ ń grow sí nítorí pé wọ́n ní nǹkan tí wọ́n mú lọ síbẹ̀. Wọ́n ò lọ lọ́wọ́ òfo, wọ́n ò lọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé àwọn máa jẹ, bẹ́ẹ̀ wọ́n ò lọ nílọ wípé àwọn fẹ́ lọ jẹ àjẹbánu, àwọn fẹ́ lọ ṣolí burúkú ńbẹ̀. Àwọn fúnrara wọn, Falashade Okoya jáde school kó tó ó jáde university. Bianca Ona the same thing, ó jẹ́ most beautiful girl in Nigeria, àbí Miss Nigeria ló jẹ́ kó tó di wípé ó lọ fẹ́ bàbá Ojukwu. Gbogbo wọn náà ti ní nǹkan lọ́wọ́ kó tó di pé wọ́n lọ. Tí ọkọ wọn bá tiẹ̀ wá ní nǹkan kan iṣẹ́ tó ṣẹlẹ̀, mo ti rí Mrs. Falashade Okoya nínú factory ọkọ ẹ̀ tó do agbádá tó lọ ṣiṣẹ́ nínú factory ọkọ ẹ̀. Bí ó bá àti ẹ̀rí bí tó ti ń ṣiṣẹ́ nínú factory, a mọ̀ pé ìrìn tó rìn yẹn kò rìnrìn pé ó lọ ṣe party àbó lọ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ṣoge, bóyá ó lọ supervise àbó lọ wo nǹkan tí àwọn èèyàn ṣe. Olóbùkún ọ̀pọ̀lọpọ̀ nu yín ẹ̀ẹ́rí lé ẹ̀ẹ́rí kíní lẹ̀ ẹ̀ẹ́rẹ́fọ̀ ńlẹ̀ ẹ̀ẹ́tọ̀ bẹ́lú, ẹ fẹ́ mọ bóyá omi ló mu yó, ẹ fẹ́ lọ fẹ́ bàbá arúgbó, ẹ fẹ́ lọ fẹ́ ọba, ẹ fẹ́ lọ fẹ́ ẹni tó lówó tó lórúkọ, kí lẹ mú lọ síbẹ̀ ẹ̀ níṣẹ́ lọ́wọ́. Ẹ ti wá gbàgbé pé Yorùbá sọ wípé àlejò tó fòru wọ̀lú gíra ló máa jẹ. Nítorí òru ẹ ń lọ sílé, ẹ ń lọ fẹ́ àwọn tó lówó tó dẹ̀ jẹ́ bàbá yín tó lówó lọ́wọ́. Ẹ̀yin fúnrara yín ẹ ń wá wọn lọ sílé, ẹ ń wá àlejò lọ́lé, ẹ bu búrẹ́dì dání. Gbé ngbà tẹ́ pọ̀ wọlé máa ń ṣọ́ lọ sílé onílé, lẹ máa ń ṣọ́ lọ gẹ́gẹ́ bí àlejò mo bá ṣe oúnjẹ lẹ̀ fún yín, ẹ jẹ gbogbo ẹ̀ bánu. Ẹlòmíì àti ẹ̀dùdé kò tiẹ̀ ní fọ́mọ tó bá ń bẹ̀ kó ní gbà. But ẹ ń lọ sílé onílé, ẹ fẹ́ lọ kí wọn lálẹ́. Tí ẹ dá bí ọgbọ́n bó jẹ́ gàrí, bó jẹ́ nǹkan kan tẹ́ lè fi panu in case ẹ bá délé onílé tí wọ́n bá ti sùn. Tí kù àbí kò sí ìyàwó tó lè dáná fún yín lé, kẹ́yìn náà lè ní nǹkan tẹ́ máa jẹ, tẹ́ máa mumi sísùn. Nǹkan àlejò tó fòru wọ̀lú, òun lọ̀rọ̀ ẹ̀yin ọmọdé tẹ́ ló ń fẹ́ àwọn bàbá àgbàlagbà tẹ́ ẹ̀ ní nǹkan kan lọ́wọ́ tẹ́ ẹ mú dání, tí ẹ dẹ̀ tún wà smart, tó dẹ̀ jẹ́ pé nǹkan táwọn bàbá àgbàlagbà gan ṣe tílẹ̀ ẹ lọ́pọlọ tẹ́ ẹ tún lè fi develop ẹ wà innovative. So ẹ̀yin ní àlejò tẹ́ ẹ fòru wọ̀lú gíra lẹ máa jẹ. Nígbà àwọn bàbá bá kú, wọ́n máa padà fòbóyín jó láńbébé, wọ́n máa padà wá tọrọ owó fún yín ni. Nítorí pé àwọn tẹ́ ẹ bá nínú ilé, ẹ̀yin tẹ́ ẹ wá àlejò lọ, ṣé mọ̀ pé tó bá wà àlejò lọ sínú ilé tó débẹ̀ lálẹ́, ìyẹn ni ẹ̀yin tí ẹ jẹ́ ọmọdé ẹ fẹ́ lọ bá àgbàlagbà, ṣé mọ̀ pé tó débẹ̀ lálẹ́ ìyá onílé ìyàwó lè ti sùn, kọ́mọ ti sùn, àjẹkù ló máa jẹ. Àwọn oúnjẹ tó gbé sínú freezer tó ló wọ bẹ̀ lóru, wọ́n lè má lè gbé bọ́ta fún ẹ pé kí wọ́n wọ̀ ọmọ ẹ̀, kọ́ ni pé kó fún ẹ lóúnjẹ tó gbádùn. Tó o bá ti ní oúnjẹ tí wọ́n gan mú dání tó lè fi panu, ó lè jẹ́ o lè má jẹun sùn, ó dẹ̀ lè jẹ́ pé oúnjẹ tó máa jẹ oúnjẹ tí ò make sense nìyẹn. So àlejò ní yín tẹ́ fòru òru wọ̀lú gíra lẹ máa jẹ, nítorí onílé á ti gbóúnjẹ pamọ́. Tẹ́ ẹ bá ti níṣẹ́ lọ́wọ́, tẹ́ ẹ ní ọpọlọ kẹ́ ẹ wà smart kẹ́ gba nǹkan tẹ́ fẹ́ gbà lójú ayé, àbí ẹ ní ọpọlọ tẹ́ pé nǹkan tẹ́ ẹ bá lọ́wọ́ wọn, ẹ̀yin náà ní ọpọlọ kọ́ tilẹ̀ rí impact yín, ẹ máa padà fòbòjó láńbébé. Ẹni tí ò yẹ kẹ́ ẹ dó lẹ máa padà dógbẹ̀yìn, wọ́n dẹ̀ máa padà tọrọ owó fún yín, nítorí lórí burúkú ló pọ̀ nù yín. Ìgbà tó yẹ kẹ́ ẹ dúró, kẹ́yìn náà kẹ́ mú nǹkan kan dání kọ́ rí pé ẹ ṣe nǹkan, ṣe lẹ máa fẹ́ live fake life. Ibi tẹ́ ẹ tó, ayé táwọn ìyá àti bàbá yín ò jẹ lẹ máa fẹ́ jẹ. Ilé ọkọ tẹ́ ẹ lọ, àwọn tẹ́ ẹ lọ fẹ́ kọ́ ra mọ́tò sí yín nídìí, mọ́tò ló jẹ yín lógún, kọ́ dẹ̀ fún yín nínú ilé tẹ́ máa sùn. Ìwèrè míì inú yín wá sí ṣọ́ọ̀bù ẹyẹ kan forí yín ti burú.
tẹ́ bá fẹ́ fẹ́ àgbàlagbà ẹ lọ kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn Bianca Ona ẹ lọ kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn Ṣadé Akọ́ya àwọn yẹn fi àgbàlagbà fífẹ́ wọ́n fi wúyàn lórí wọ́n fi ṣayé eré torí àwọn go sanwó lọ́lé ọkọ àwọn go ti wà skilled àwọn go ti ní nǹkan tó ní dání kó tó lọ́lé ọkọ àwọn go ní ọpọlọ tó tún fi develop iṣẹ́ ọkọ òṣì ló pọ̀ jù nínú ẹ̀yin tẹ́ ẹ lọ olè ọ̀kánjúwà ló pọ̀ jù nínú yín ní tẹ́ ẹ lọ jẹlẹ̀ ń wá gíra lẹ máa jẹ torí àwọn ìyálé tẹ́ bá lé tó ti kúrò nulé àwọn náà ti mọ̀ pé wèrè ló pọ̀ nù yín wọ́n máa ti tidy up wọn ò ní jẹ́ kẹ́ rí nǹkan kan tó wà tangible jẹ bẹ́ẹ̀ ṣe lọ lẹ ṣe máa bọ̀ àfi kẹ́ tẹ́ bá ṣọ́ra gan ọ̀pọ̀lọpọ̀ yìí tún máa pabọ̀ lálàbọ̀ ara ni àlejò ní yín tẹ́ forú wọ̀lú gíra lẹ máa jẹ nítorí pé ẹ di nǹkan kan dání ẹ preplan kẹ́ tó lọ ẹ wò pé ẹ lè délé kí lè dá ẹ wò pé ẹ lè délé kí ìyálé ilé kan ti gbé ọbẹ̀ sínú freezer kó má lè gbé jáde fún yín mọ́ ẹ wò wípé ẹ lè délé gan kó jẹ́ pé kò sóúnjẹ ńlẹ̀ ẹ̀hàn tí ẹ̀ ní oúnjẹ tó wà ńlẹ̀ gan wọ́n ti tì mọ́nú store so gbogbo ẹ̀yin tẹ́ ń lọ fẹ́ àgbàlagbà arúgbó ẹgbẹ́ bàbá yín torí pé wọ́n lówó wọ́n nípò ẹ má gbàgbé pé àwọn ìyálé tó fi sílẹ̀ àwọn náà mọ̀ pé ẹ ń bọ̀ àlejò níyìn wọ́n á ti palẹ̀ mọ́ ńlẹ̀ àwọn náà ti palẹ̀ mọ́ ńlẹ̀ àwọn náà ò ní fàyè ńlẹ̀ fún yín àfi tẹ́ ẹ bá smart torí pé bẹ́ ṣe ń bọ̀ yìí o ẹ̀yin náà mú ọlábò bóyá ti ṣiṣẹ́ ti kàwé ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ti ní nǹkan tẹ́ ní dání wọ́n mọ̀ pé ẹ kì í ṣalájẹbánu wọ́n mọ̀ pé ẹ wá láti wá jẹ nǹkan tẹ́ rí wàrà bọ̀ tó bá ti mọ̀ pé ọmọ ojú àìrọ́ lárí ni yín àwọn ìyálé tẹ́ bá lé apalẹ̀mọ́ ńlẹ̀ fún yín ẹ wo àwọn Ṣadé Ọkọya ẹ wo àwọn Bianca Ona ẹ rí pé àwọn ìyálé wọn tẹ́wọ́ gbà wọn torí pé wọ́n rí pé yàtọ̀ sí pé àwọn yẹn wọ́n kàwé wọ́n rí pé àwọn yẹn tún ní ọpọlọ láti develop bó ọ̀pọ̀lọpọ̀ yín akótilétà arúgún ni yín so àwọn ìyálé tẹ́ bá lé wọn apalẹ̀ mọ́lẹ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lẹ máa rí mirage lẹ máa rí lẹ máa rò pé nǹkan kan wà nílé ó ṣì lẹ ń bá kiri ẹ lọ wá ṣẹṣẹ ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ develop ara yín ẹ lọ add value síra yín tẹ́ bá máa farúgbó káwọn àwọn ìyálé tẹ́ bá kó má bá wò yín pé olè ni yín kó má lọ palẹ̀ mọ́lẹ̀ fún yín bí ọ̀fọ́n alolójú alọ́kọ́lóhun kígbe wọ́n á palẹ̀ mọ́lẹ̀ ràdẹ̀ràdẹ̀ lẹ máa rí mirage wọn ò ní fún yín láyè wọn ò ní fàyè gbà yín torí ẹ̀ ní nǹkan kan tẹ́ mú wá ẹ̀yin ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ẹ rò pé bèbè ìdí àwọn ìyálé ilé wọn á jẹ́ kẹ́ fi bèbè ìdí ba ayé àwọn jẹ́ wọn á jẹ́ kẹ́ fi kọ́mú ọyàn òfò àwọn tìró àdánù kẹ́ fi ba gbogbo nǹkan tó àlámọ̀rí tó bọ́kọ ṣe nígbà tó ti nígbà ayé wọn á jẹ́ kẹ́ bàjẹ́ ṣùgbọ́n tó bá rí pé ọmọ alálùbáríkà nìyí ẹ̀yin náà tó ti lé tọ̀bẹ́ ṣe ń bọ̀ bóyá ẹ ti kàwé ẹ ti kọ́ṣẹ́ wọ́n dẹ̀ rí súrà ẹni tó fẹ́ bá wọn grow nìyí wọ́n á jọ̀wọ́lẹ̀ fún yín bọ́ àìjẹ́bẹ̀ tán bá ti rí súrà yẹn dára yín bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ máa bọ̀ wọ́n máa padà tọrọ owó fún yín gbẹ̀yìn ni kẹ́ kó sì dànù sabarikolo.com ara ẹ̀ là ń pariwo yín sí à ń pariwo náà pa èyí tí ò níṣẹ́ lọ́wọ́ nu yín tó sì ń lérò ọkùnrin tó máa bá ń gbọ́ bùkátà ẹ pé ṣínà sórí 07025313001 07025313001 ẹ pé ṣínà kẹ́ bèrè kẹ́ jẹ́ alágbàtà náà pa mo ń fún yín opportunity lélẹ̀ tí mò ń campaign lo tí mò ń advertise ẹ̀ sí ẹ pé ṣínà kẹ́ pè mí pé ẹ ti ń ta o kí n lè lo opportunity ẹ bá yín pé kẹ́yìn náà má jà lábọ́dọ́ kẹ́ má jẹ́ tó máa fi òbòjó láńbébé kẹ́ kó sì dànù ẹ káàárọ̀ ẹ lọ ṣe show fún mi o.